Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo kọ́mọ fi gbogbo ariwo òṣèlú tán nígbà àwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ìṣẹ̀lẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ọ̀sẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n ní ìdí owó kò sí bí wọ́n ti rọwọ́ ẹ lọ́ọ́ káńtó sọ̀nà àwọn ọmọ tí wọ́n jí kódà bóun ni wọ́n ṣe ní tí wá kó iléyá mẹ́rẹ̀ bóun là ṣe ní ṣe iléyá kidnapping kọ́nà wọn sànù wa ni bóun là ṣe ní ṣe iléyá oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní north bọ́ọ̀mù máa sábà tẹ̀lé lóòótọ́ ọdún ni bóun là ṣe ní ṣe iléyá oníbọ̀mù tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ nǹkan bẹ́ẹ̀ tí wọ́n kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi gbogbo ayé bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọ́n post ẹ̀ wípé wọ́n ti rọ́mọ́ o ẹ mẹ́ta lóhùn wọ́n ti rọ́mọ́ o ní time dáàtì rọ́mọ́ wọn láì mi ò fọ́ kí fún àwọn olórí ibú ẹnìkan ò dáhùn yẹn padà síbò mi lẹ́nu up to today of recent ní sẹ́gun mi sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ kó tẹ̀ bó ṣe wí gangan only government knows the exact identities and hideout of bandits. ẹ̀yin tèmi ẹ̀rí pé ó dojú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí Alhaji Sheikh Akeugba Gold bó ṣe kóòtì ọ̀rọ̀ tí Gumi sọ wípé ìjọba mọ hideout wọn mọ identity àwọn ajínigbé ẹ̀rí pọ́rọ̀ yìí ga nígbà tó mọ hideout tó mọ identity wọn tí wọ́n dá wọn mọ̀ kí ló dé tíjọba ò sọ̀rọ̀ ṣé torí ọ̀rọ̀ òṣèlú yìí náà ni àbí kí ni ẹ̀yin èèyàn wọn mà ní fi wárú ẹbọ òṣèlú mo wá fọlọ́run bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin o kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn kẹ́ everybody yà tètè take cover ni o bá a ṣe ń wò ó ẹ bá mi subscribe sí YouTube channel wa ẹ kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. ìṣẹ̀lẹ̀ kidnapping kọ́nà wọn sànù wa ni bóun là ṣe ní ìṣẹ̀lẹ̀ oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní north bọ́ọ̀mù máa sábà tẹ̀lé lóòótọ́ ọdún ni bóun là ṣe ní ìṣẹ̀lẹ̀ oníbọ̀mù tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ nǹkan bẹ́ẹ̀ tí wọ́n kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi gbogbo ayé bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọ́n post ẹ̀ wípé wọ́n ti rọ́mọ́ o ẹ mẹ́ta lóhùn wọ́n ti rọ́mọ́ o ní time dáàtì rọ́mọ́ wọn láì mi ò fọ́ kí fún àwọn olórí ibú ẹnìkan ò dáhùn yẹn padà síbò mi lẹ́nu up to today of recent ní sẹ́gun mi sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ kó tẹ̀ bó ṣe wí gangan only government knows the exact identities and hideout of bandits ọmọ Nàìjíríà is your work go and fight your war wọn bá ní ká dúró de ìjọba mọ́ Nàìjíríà gbúrò pé bandit ti dé látàyè ìjọba Goodluck Jonathan ṣèjọba ó lọ nísìn ó wà tí lẹ́lọ́dún lẹ́wà àbọ̀dún lẹ́ẹ̀dógún láti gbà tẹ́ túbọ̀ àwọn Chibok gẹ̀ẹ́ ní wọ́n ti mọ̀ wípé wàhálà pọ̀ látàrí ìjọba Ọbásanjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram ìyẹn bí 20 years ago Nàìjíríà pìpìà àwọn òrán ni òṣèlú ló ń kájú bá kiri bá tẹ̀wò bá wá dé àwọn wà retí bọ́lọ̀ ní ògbè wá níjà aláìsàmí kò rọjò lọ́rọ̀ sí kò sẹ́ni orí ẹ̀ pé nínú àwọn tẹ́sí ìjọba yìí kò sẹ́ni oníròyìn ni aláìsàmí kò rọjò lọ́rọ̀ sí ayé Kùránì ló sọ bẹ́ẹ̀ wọ́n dàbò yín dàrú abẹ́ẹ̀ sí làákàyè sẹ́ẹ̀mọ̀ bọ́lọ̀ obìnrin lè rí jọkàn sẹ́ẹ̀mọ̀ pé àwọn ọmọ yín ọ̀dẹ̀sán ẹ bá ara pílẹ̀nì jù mẹ́wàá lọ pẹ́ fi sábà wíyá ẹ̀dẹ̀ rọ́nà sá ọlọ́mọ bí ó ṣe mú yín balẹ̀ ọlọ́mọ bí ó ṣe mú yín sílẹ̀ níjọ́ àjàgbó bá dé tí ò bá lọ́gbà ìpàtẹ́sán lé má bá wọn dá sọ́rọ̀ sí Nàìjíríà tíkẹ́ẹ̀tì lẹ́ ń jà sí ẹ dákun ẹni ọba rí tó bá rí tíkẹ́ẹ̀tì gbà tọ́lọ́ bá ní kábòsí kan ó jàbòsí kan lọ tí tíkẹ́ẹ̀tì bá já mọ́ ẹ lọ́wọ́ má jọ lásìkò yìí tó bá fẹ́ gba ìpè tó ráwọn ọmọ ọlọ́mọ bẹnu gbò tọ̀yọ́ state nìkan kọ́ àwọn tí Èkìtì state bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní Ògùn state náà wíìkì yóò sì ṣẹlẹ̀ ní Ọbáfẹ́mi Owódé local government ní wíìkì ó ń ṣẹlẹ̀ ní Institute of Agriculture ìdí àánú rẹ̀ nìbàdàn ó tún ṣẹlẹ̀ tán lọ́kọ́ àwọn staff wọn ó ń ṣẹlẹ̀ state nínú gbogbo state ilẹ̀ Yorùbá Lagos ní òtí pọ̀tó nǹkan oúnjẹ pati ni tẹ́ ẹ bá dìde ọlọ́mọdé wọn sáfẹ́ kárí everybody àfi kẹ́ ẹ dìde ẹni ọba gbìyànjú tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà yá máa dúnú yàrá rẹ̀ mẹ́jọ gbangba tó o bá fẹ́ gbègbè bí wọ́n bá sì gbìyànjú tó o fẹ́ gba tíkẹ́ẹ̀tì àti ìdìbò tọpọlọpọlọ tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà ọ̀rọ̀ yá ṣe sùúrù ọkọ ní kóòtù bọ́ọ̀ bá sì lọ kóòtù lọ́kú dànù lọ́kú wáyé pé tí ọ̀pá ọ̀nù ká máa bọ̀ bá lọ bọ́ọ̀ bá rí tíkẹ́ẹ̀tì gbà lọ́kọ̀tù bọ́ọ̀ bá rí kóòtù lọ́kú dànù bí wọ́n bá sì rí tíkẹ́ẹ̀tì yá máa dúnú kọ̀rọ̀ yàrá rẹ̀ ni o kò prepare fún election ọdún yìí sọ̀rọ̀ tùmánì ìbò president ní ọ̀rọ̀ gbogbo wọlé alájú báyìí lẹ́yìn ìgbà abálájú tó wà tó fi ojú kálí òyìnbó dáadáa ó kàn kó tẹ̀ka ni bí bẹ́ẹ̀ kọ́ majority yẹn lẹ́kọ̀ọ́ bá ní tó bá fẹ́ ṣe president nínú ẹgbẹ́ yìí tó lórí ibú tí a bá fún tíkẹ́ẹ̀tì àwọn onígbà kan dìbò fún àjọ mójútó ìbò tí ń bọ̀ yìí ẹ bá fún lórí ibú tíkẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ó fẹ́ lọ sílé ìgbìmọ̀ l'Àbújá ànígbà á pariwo pé ẹ mọ̀ tẹ́ bí ó bá kó bá president rẹ̀ jókòó bá ẹ lọ lajú ẹ lọ sí làákàyè ojú wa ti là tá a bá ń wòran báyìí ọlọ́mọdé kó àtàwọn bá wà ní ọlọ́mọdé sọ wá ti rádaràdà ni bẹ́ẹ̀yàn bá ní kí kọ́mọkùn mẹ́kọ̀ọ́ kó sokú ìyá ìbò ṣewu wàláhì ó lè sokú ìyá ìdẹ́. You don't have sympathy, no empathy. Asilambe lórílẹ̀-èdè Nàìjíríà ẹja bẹ̀rù Ọlọ́run dáadáa mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára ìyẹn lóṣèlú tòró tó jọba mẹ́ta tí mo bá ṣiṣẹ́ ó jẹ́ kí n mọ a lot about politics and politicians. ẹ dákun ẹ máa kíní kan dájú mo ń bí Ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé eléyìí tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní ṣe ní sẹ́ńdọ̀ fún ẹ torí èèyàn dáadáa ni ẹ ẹni tó ṣèlú táwọn èèyàn mọ̀ yìí pé yes ọlọ́pọlọ lẹni tó ṣèlú yìí ni ẹni táwọn èèyàn mọ̀ kó láàánú mẹ̀kúnnù yẹn ẹni táwọn èèyàn mọ̀ wípé kó tó dé ìjọba ń ṣàánú àwọn èèyàn yẹn ó dé ìjọba ó pa àánú ti àmọ́ o kò sí ẹni tí í ṣèjọba ní Ọ̀yọ́ state tí wọn kì í fún ní send off kó tó lọ wọn fi nọ́mbà kan tẹ̀ mọ́ lá tí ò ní gbàgbé ẹ lóhun tí a fi tẹ̀ mọ́ bàbá alámadé sínú lára bàbá lè gbàgbé kiri lọ wọn fúnni mọ́ rán ni irọ́ ní tó kàn láti wọ́n dìbò tó ń tì mọ́ Ọbásanjọ́ pé àjọ sínú ẹgbẹ́ kan náà president ni wá ẹ lọ wo rìsọ́ọ̀tì irọ́ tí wọ́n fúnni mọ́ lẹ́sẹ̀ òun kò bẹ́ẹ̀ bàbá Lásìdì Ládọ̀jà ẹ lọ wo rọ́ tí wọ́n fúnni mọ́ bàbá lẹ́sẹ̀ kó tó kò bẹ́ẹ̀ àkàlàbọ̀ bẹ́ẹ̀ ẹ lọ wo rọ́ tí wọ́n fúnni mọ́ lẹ́sẹ̀ àwọn ọmọ sùkúù kan ni wọ́n ìjọba fún àwọn ọmọ sùkúù lóúnjẹ làwọn kan lọ́mọ kan bá kú báyìí wọ́n ṣe gbàdúrà wọn lónìí pọ́ìsì oúnjẹ gbogbo àwọn aráàlú gómìnà Ajímọ̀bí ọ̀rọ̀ lọ́ba ní ẹyí mọ́ lẹ́sẹ̀ tí wọ́n fi ṣe báyìí fún
gómìnà Ṣèyí Mákindé ní tí ìrẹni tó wọlé ìjọba tí rẹ́rìn jáde wọ́n fajúro kú òní ọlọ́run ní dúró tiwọn ọlọ́run ní jẹ́ kó fajúro kú àmọ́ o ti ń bẹ́lẹ̀ yóò rẹ́rìn ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí wọ́n kó lọ yìí àìmọye fake information láyé nígboro ẹlòmíì ni wọ́n ti ní wọn congratulation ẹ wọ àwọn olórí ibú bó láṣẹ ní bẹ́ẹ̀ lọ́nkì ìrànlọ́wọ́ wà ní àwọn tí wọ́n jí kó bẹ́ẹ̀ tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí wọn kàn bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n kó pamọ́ láti ìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi gbogbo ayé bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọ́n post ẹ̀ wípé wọ́n ti rọ́mọ o ẹ mẹ́ta lóhùn wọ́n ti rọ́mọ o ní time tá àti rọ́mọ wọ́n láì mi ò forgive àwọn olórí ibú yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tẹ́ ń circulate fake information ẹ mọ̀ pé tí ń ká àwọn èèyàn lẹ́nu ọ̀nà gẹ̀ẹ́tì láti lọ kidnap wọn bẹ́ẹ̀ kò sí ojúmọ́ kan tí kidnap ọ̀sẹ̀ rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ẹ̀tú ẹnu yín jáde ẹni tẹ́ ẹni náà ara ní iṣẹ́ ìjà ni nítorí tí ìjọba fẹ́ gbàdúrà wọ́n ní àdúrà ariwo ìran Yorùbá ariwo tẹ́ ẹ bá fẹ́ ká kidnap everybody ẹ mọ táìpù orúkọ gbogbo àwọn olórí yín ẹ táìpù orúkọ gbogbo àwọn tí ń bẹ níjọba ẹ táìpù gbogbo àwọn tí ń ṣòfin ẹ táìpù gbogbo àwọn tí ń bẹ lókè àwọn ọmọ tí ń jí kódà ó ní wọn ò ṣe ní jí wa kó iléyà lóde bóòlù àṣẹ ní ṣe iléyà kidnapping kọ́nà wọn sànù wa ni bóòlù àṣẹ ní ṣe iléyà oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn ní nọ́ọ̀tì bọ́ọ̀bù wọn sábà tẹ̀lé lóòótọ́ ọdún ni bóòlù àṣẹ ní ṣe iléyà oníbọ̀mù bóòlù àṣẹ ní ṣe iléyà kidnapping ẹ̀yin ìjọba àwọn ọmọ tí ń jí kóbo wọn wà ẹ táìpù àwọn ọmọ dà àwọn ọmọ tí ń jí kóbo yẹn wà ẹ kọ orúkọ ẹni tí ń sojú yín ẹbí léèrè àwọn ọmọ tí ń jí kó kí ni effort yín kí ni ìgbìyànjú yín lẹ́yìn tó kiri lórí tíkẹ́ẹ̀tì táwọn ọmọ ọlọ́mọdé bí òjò ti ń pa wọ́n tóun ti ń pa wọ́n òjò rọ̀ ní alẹ́ ìjẹta mo sì dá ọmọ tuntun bí wákàtí méjì nígbà mímí ò gbé mọ́ ni mo bọ́ sórí iná fìlà torí mo ń ro condition táwọn ọmọ yẹn wà nínú òjò mo ń wo ibi tí wọ́n ti lè pín àwọn ọmọ yẹn dé tá àti ìmọ̀ dì sí ẹ wá ṣetán ẹlẹ́bọ̀ lọ́wọ́ ní December 2025 wọ́n ti kúkú ní Benin Republic ìjọba Nàìjíríà within 12 hours gbogbo plane ní Nàìjíríà ti débẹ̀ wọ́n gba ìjọba yẹn padà àwọn sọ́jà orí ilẹ̀ bọ́ sílẹ̀ gbogbo afẹ́fẹ́ Benin Republic ní plane ní ọmọ ogun Nàìjíríà yẹn wọ́n sì ń jí àwákó Nàìjíríà plane ọmọ ogun ọgbà gbogbo afẹ́fẹ́ within 12 hours ó fi ń lọ́jọ́ kẹrin ó fi ń lọ́jọ́ karùn-ún tó níyọ̀ lẹ́kìtì bẹ́ẹ̀ táwọn apá kan Ọ̀ṣun bẹ́ẹ̀ táwọn apá kan Kwara bẹ́ẹ̀ tọ̀yọ́ state bẹ́ẹ̀ táwọn Ògùn state bẹ́ẹ̀ àwọn ẹtì ẹni dáwọ̀ lábẹ́lẹ́ náà bẹ́ẹ̀ Lagos state kò wà prominent ni gbogbo eléyìí bẹ́ẹ̀ a gbé plane jáde àwọn kan bẹ́ẹ̀ ní Haúsá tí wọ́n ní 400 nínú tẹ́lẹ̀ ti jíkó láti bí oṣù kan lẹ̀ yìí wọ́n ní 400 tí wọ́n ti jíkó pamọ́ síbẹ̀ tí ò sí plane ni àmọ́ tó jọ mí lójú tó sì yà mí lẹ́nu ọ̀rọ̀ dáadáa máa tẹnu kíní kan jáde gbàgbé Gùnmí ó sọ̀rọ̀ kan tó yẹ kí kó challenge kíjọba ó dìde kan dá ọ̀rọ̀ yẹn padà sí lẹ́nu ẹnìkan ò dá ọ̀rọ̀ yẹn padà sí Gùnmí lẹ́nu up to today of recent ní sẹ́ Gùnmí sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ kó tẹ̀ bó ṣe wí gangan ó ní government knows the exact identities and hideout of bandits government know the exact identity go and Google it wà á ní news yẹn lórí Google mi ìpè Facebook go and Google it the government know the exact identities and hideout of bandits ó ní kí ló dé tẹ́ ń bí wọn léèrè ṣé ìjọba ó sọ pé àwọn bandits náà àwọn tí bẹ́ẹ̀ lẹ́yìn wọn àbí ìjọba ó sọ pé wọn ò mọ ibi tí wọ́n wà bí ọ̀gá rí bẹ́ẹ̀ kí ló dé tí ìjọba ò tí ì ṣe kàkà lórí Gùnmí gangan fúnra ẹ̀ ó ní ìjọba mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí láwọn gbàgbó sí kí là ń gọ́ sí ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo kọ́mọ̀ fi gbogbo wa rúbọ òṣèlú tán kọ́mọ̀ fi wá rúbọ ìbò tí ń bọ̀ lọ́nà kí Ọlọ́run ká bí Ọlọ́run tá a bá bí Ọlọ́run tá a bá sáyà aláwọ̀ ká sì máa sáyà àyàsẹ̀ ẹ mọ̀ yí pé kidnapping ò ní yìí mọ́ ni ó ti di nǹkan ojoojúmọ́ báyìí nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o náà bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century ẹ̀rín Amẹ́ríkà dáwọ̀ ní Venezuela ẹ̀ẹ́dọ́n tí Trump sọ ni ó náà ń rò ó làm planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America ẹ lọ Google news yẹn wà mẹ́ẹ̀ ó náà ń rò pé òun wà next year wọ́n sọjà Amẹ́ríkà táwọn tí wọn lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ò lè ṣe ẹ mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn padà ni wọ́n jagun wọnú ìlú yẹn gangan àwọn ìlú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ da one after another wọ́n pa àwọn èèyàn bó ṣe ṣẹlẹ̀ sí náà ló ṣẹlẹ̀ nígbà yẹn àwọn ìlú yẹn tún kápọ̀ ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital wẹ́rọ̀ yọ̀ fi sá lọ ẹnì kankan ò lé wọn ariwo wọn délé ni wọn dé lọ́la ló lé wọn nílẹ̀ Yorùbá lẹ́yìn ẹmu láti wára ẹ mọ iye ìlú tó ti da wọn ni táwọn èèyàn ti sá jáde tẹ́nìkan wà wọn ìlú yẹn mọ́ gbogbo ọkọ̀ tí wọ́n ti ṣègbè síbẹ̀ gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé síbẹ̀ wọ́n gbẹ̀mí ara wọn sá tí wọn náà bá bẹ níbi kan níbi tí Nàìjíríà bá dé tó bá ti mọ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ òde tètè kúrò ńbẹ̀ má fọ̀rọ̀ rẹ mọ Ọlọ́run ẹgbẹ̀rún yàsín kọ́ lọ́ọ̀ka ẹgbẹ̀rún bíbélì ọ̀hún ẹgbẹ̀rún òkà ọ̀rẹ́ anything lóye lè ti bẹ̀lẹ̀ ẹgbẹ̀rún gbàdí ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n lọ pé kíní ẹ̀yin aláyé ẹ̀dáwọ̀ dáhùn padà kí táwọn ọmọ yẹn padà àwọn ọmọ náà wà dàtà tì rí àwọn dà àní wake up to reality ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀‐èdè àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ̀pọ̀ lù tá a bá tètè tako ọ̀rọ̀ àwọn radical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná rẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ àní apá Islam ní apá tí ó dẹ̀ nínú fámìlì rẹ̀ ti ń jáde sí wọn ọ̀fà jáde kúrin kan bá tá a bá tètè sọ̀kùn wọn níjọ́ tí wàhálà yìí bá lọ dé àárín àwọn èèyàn yìí tí ó sọ pé iná máa ní mú mi nínú náà yẹ kó ọmọ ìyá wa ni wọ́n ní ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá ní ẹ̀sìn lọ́jọ́ tí ó extended lórí dé Qatar kò extended dé Iran kò extended dé Syria pé ọmọ ìyá ní ẹ̀sìn rárá nǹkan kó mójú lójú ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá sẹ̀sìn tá a gbọ́ sẹ̀sìn wà tọ́nà lẹ́jọ́ ó lọ Saudi ẹ̀yin dé Nàìjíríà ẹ̀ rẹ̀sìn ju àwọn tó lẹ̀sìn gan lọ bá a bá tètè tákù rẹ̀ kí Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ Christian ọba àjẹ́ traditionalist ẹ̀sìn láàánú dàpọ̀ ọmọ ìyanu ẹja jọ dìde ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan gbogbo ẹ̀yọ́ balẹ̀ yóò bẹ dìde ẹ̀yin alága kanṣu kílẹ̀ wò bàbá wa láàfin ẹ̀ dìde gbogbo pàápàá jùlọ bàbá wa onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì ti recognize as head for now ẹ̀ dìde lórí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ ẹ̀ dìde ẹ̀ pariwo ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ̀ má jẹ́ kán pààrọ̀ Yorùbá wọn
ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra wàláhì olè ilé ní ògbé olè ta wọlé àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀ àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology pé rárá ọ̀kan nìran Yorùbá ó lè pín wa odidi ni wa ó lè pín wa níjọ́ tí o ti ń pariwo eléyìí sẹ́ẹ̀rì kí Haúsá ó pín ra wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn sí òsì Christian níbẹ̀ ni sí òsì àwọn traditionalist níbẹ̀ ni odidi ni wọ́n wà bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà pé àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n ń tẹ́ olórí wọn sì wà tí wọ́n sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n sẹ́kùn méjì láì wọ́n ni ntí o jẹ́ kẹ́rì kò ní gbèsè àmọ́ pé àwọn kan bẹ̀lẹ̀ yẹn àwọn kan wà pẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa làwọn ilé ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Number 2 tá a bá kọ́rẹ́ tiẹ̀ bí ajá ọlọ́run jẹ́ o níjọ́ kó wọ́n fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ wín ní ogun ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sílẹ̀ Biafra gbogbo ibi tí wọ́n ti ń kó jẹ wọbẹ̀ ló stop àti gba yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́ tó kò bá lọ jẹ́nísìn nílẹ̀ Yorùbá wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń ti ilẹ̀ Haúsá wọlé Yorùbá àwa lábẹ̀ wọn kẹ́yìn àtolówó ilẹ̀ Haúsá àtolóṣèlú wọn gbogbo wọn ni wọ́n dáko kò sí ẹni wọ́n bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù tí ò lóko kan ògbìn wọn kákẹ́ èèyàn gidi nílẹ̀ Yorùbá tálíkà ní dáko tálíkà mélòó ní tó wá kù lóko oúnjẹ mélòó là ń produce iṣu tá ń jẹ jù iṣu Abuja ni iṣu Niger State ni ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá ìrẹsì lókà ètì ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni tomato tàtàṣé màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ ok kẹ́tì ẹ̀ blọọkì ìjọ kan pé ọjà àwa náà kò ń jẹ lọ sàlẹ̀ mọ́ ẹ wo fìtínà tá a kù sí ẹ wọ wọ́n bàtí tomato wọn wá láti bẹ̀ tí wọn rọ́nà gbé kọjá ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n rí lórí ọ̀rọ̀ àtà àti tomato kì í ṣe wàhálà kékeré ẹlẹ́ẹ̀kejì ó ń lọ oúnjẹ bó ní sí àgbẹ̀ wa ó sì ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú táwọn bá dìbò fún abẹ́rẹ́ pé olóko rẹ wà how many thousands of acres ló fi dáko màálù mélòó ló ń prepare ẹni ọgbọ́n prepare dájẹ ńlọfẹ́ future wa lẹ́yìn oúnjẹ lọ́wọ́ kankan yòókù àwọn tí wọn lọ́wọ́ dáko ilé oko mélòó tálíkà ọ̀dà ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá ọ̀nà rẹ̀rẹ̀rẹ̀ ni ìran Ìgbò náà dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gbà Biafra ìyẹn jẹ́ point number 2 ẹlẹ́ẹ̀kẹta ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìdá ogun jọjà bá dé àwọn lókè ọ̀yà ìdí ń wo íńtánẹ̀tì ni kẹ́ẹ̀rẹ́ àwọn ọmọdé kéèké tí wọ́n mú èké bí ìgbà tí wọ́n mú bẹ́ẹ̀ ní tó ká àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀kiri wọn ni èyí tí ń bẹ lọ́wọ́ àwọn bandit nìkan níjọ wàhálà bá dé fìtínà ni tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù ní mílítírì Nàìjíríà nínú náà tí wọ́n rẹ̀ jàmbá wa àwọn ni wọ́n mọ future wọn dẹ̀ tètè prepare fún future àwọn yẹn pọ̀ jù mélòó ni Yorùbá ti bẹ nínú mílítírì ìran Yorùbá níjọ́ wo làánà fẹ́ tètè lọ opportunity yìí ká má bá ṣe pọ̀ nínú mílítírì nípò láàbò ẹ lọ́wọ́ lẹ́yìn bò àwọn ọmọ Nàìjíríà tàn bẹ́ẹ̀ fún wọn ti bí níjọ́ ogun bá dé àwọn ti Kánú náà bẹ́ẹ̀ ẹ mọ iye instrument ti bẹ lọ́wọ́ wọn ta ní instrument gidi bẹ lọ́wọ́ ẹ̀ nínú Yorùbá èmi ò ní ká lọ gbà á in a wrong way in a lawful way bákan làwọn tí wọn ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní lancers bóun láti defend ara wa amákìlẹ̀ Yorùbá ọmọ pariwo ẹ jìra o ó jìra níwájú èké wàláhì yóò da ẹ kélékélé ó jìra níwájú mísáìlì orí rẹ̀ ó fòdé kàlà bẹ́sẹ̀ yóò fòdé Sókótó níwájú ballistic missile ṣé ló ti jìra kí lẹ́ẹ̀ fi jìra kí ló dé tẹ̀ yí báyé ṣe ń yí dúró kàmá yẹdúró dáhùn mọ́lá yẹdúró kàmá yẹdúró dáhùn àtàwọn yẹdúró àlẹ́ èyí bíbà ṣe ń yí ẹni tí ò bá yí bíbà ṣe ń yí ó ń tọ̀ wọn ò bá bà lọ. Number 4 Tinubu tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct àánú àṣejù lórí àlejò àti fàyè gba àwọn àlejò jù ó dáa ká balance pẹ̀lú àlejò bẹ́ẹ̀ tí gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò ìdajì Èkó làwọn àlejò ti rà tán ẹ lọ mú láti Dùmọ̀tà kẹ́ fi dé Lẹ́kì kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dùmọ̀tà ẹ mú lọ Lẹ́kì ẹ mú lọ Sájà Yorùbá mélòó ló nílẹ̀ bẹ́ẹ̀ ọmọ Ìgbò ti ra gbogbo ẹ padà Ságége ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ mẹ́ níjọba yálẹ́mọ̀ ìgbé ìran Haúsá ló la Agége kì í ṣe ìran Yorùbá mélòó ní Yorùbá ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá ẹ lọ mú tìlú Ìbàdàn ẹ lọ mú láti Lebanon street ẹ mọ wo táwọn Ìgbò tẹ̀ àkàbẹ̀ ẹ lọ mú táwọn òdùn nílọ ẹ lọ wo tí wọ́n ti ra kàbẹ̀ ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà kẹ́ ẹ lọ wo iye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀ wọ́n ti mú yín ní ìgboro wọ́n ti mú yín ní bọ́dà ibo ló kù tẹ́ sàgbà níjọ wàhálà bàdé àfi kí Yorùbá tètè correct nǹkan yìí mẹ́rin yìí táwọn bá tètè correct ẹ̀ kò sí tí ò possible kó ní náà ká yóò dìde ni kò sí nǹkan tí ò possible láyé Amẹ́ríkà tá a lọ́la dídùn ni wọ́n ń dánwò yẹn o Ọlọ́run kó ṣàánú ọ̀rẹ́ Yorùbá ni o ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ ọlọ́run ibo lẹ̀ dáhùn ságbà lọ ṣé wájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ ọlọ́run abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwù gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní gbádùn bọ́ sá ó rẹ̀ fọ ara mi níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ ọlọ́run. Bàbá wa dáadáa President Tinubu wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pá ọ̀bọ gbọ́bọ̀ wọ̀bẹ́ ọ̀pọ̀ gbọ́bọ̀ wọ̀bẹ́ tó o bá tètè gbọ́bọ̀ wọ̀bẹ́ ọ̀bọ àgbẹ̀ ẹ̀wọ̀n ló. gbogbo ká máa káwọ́rọ́ nítorí ibo 2027 ọlọ́mọdé àwọn ilé Yorùbá kan jẹ́ ọ̀pọ̀ gbọ́bọ̀ wọ̀bẹ́ tó o bá tètè gbọ́bọ̀ bandit wọ̀bẹ́ ọ̀bọ lè gbẹ̀ wọ̀n ló. níta àwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò ní sọ lórí tí ìṣẹ̀lẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ìjọ ìṣẹ̀lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n ní ìdíwọ́ kò sí bí wọ́n ti rọwọ́ ẹ lọ́ọ́ ká ń tó sọ náà àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta kán recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá kán máa fi owó wọn kún ara budget Nàìjíríà lọ́dọọdún mo ti sọ bí wá sí kan mo tó bá jẹ́ pé yẹn náà ní solution lè dá wọn lóhùn kò lè tán bẹ̀ ẹ máa fi kún budget pé ń dáhùn fún wọn ni bíbẹ̀ pẹ́ tẹ́mọ̀ náà máa jẹ́ tó bá ṣẹ́yẹ àmì ẹran tí báwọn náà láwọn ọmọdé ilẹ̀ Yorùbá ẹ fi tí wọn náà kún budget ẹ kún fẹ̀ pé kọ́tà rí ọ̀bà tán kójú kàlùkọ́ wálẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn budget gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yọ̀ kàmọ́ gbogbo sójà kan ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn sójà ti ń ṣòfò sẹ́wọ̀n sójà ọ̀tún àníjà trying ẹtì ní sẹ́tì ń bẹ lọ́wọ́ àwọn aráàbí olè ju tàwọn sójà wa lọ bàbá President Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́ ọ̀rọ̀ ògbẹ́ ọwọ́ Ọlọ́run níjẹ́ kọ́ gbogbo yín wọ̀gbọ́ ẹ tó wà ní kí ni sòro wa kí là ń bá kiri ẹ mọ kí ni kan dájú ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà
ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ la yẹ ẹ̀sìn ọ̀tọ̀ la yẹ ìran Yorùbá lè mi tí mo jẹ́ wa proud of it Christian ní Yorùbá nǹkan kan náà jọ ni wa traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wa àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa ni torí tó gbé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára mọ́ àwa làwa tí a bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ti plan báwo ni meeting táwọn ṣe yóò ti fẹ́ fún àwọn tó jẹ́ pàwọn làwọn lead àwọn làwọn olù níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ tó lórí pé ọmọ ìyá alágẹdẹ ní Islam wọ́n ṣe déédéé wọ́n pín déédéé nígbà wọn pín déédéé wọ́n ká dúró nílé rẹ̀ ìdílé is casted tí wàhálà bá dé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọdọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọdọ̀ púpọ̀ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ìyá àbí Saudi yá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tọ́nà mo ti fẹ́ ra ọjà nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mọ̀kàn lé lárúbáwá yẹn lọ́wọ́ ọ̀tọ̀ ọmọ ẹ̀dùn wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ jáde tó lu yìí ló sì sọ ìjà wọn orí fọ́tò wọn bá lára owó ó dẹ̀ tún kọ́ bó bá rí fọ́tò wọn bá lára pépà kan gbọ́dọ̀ pẹ̀lú ọ̀gbọ́dọ̀ bẹ́sẹ̀ yìí àmọ́ ní ìran Yorùbá nǹkan wa ọ̀tọ̀ wá lójú èmi ò ní kájẹ́sì bọ́ gẹ́gẹ́ bí ó kọ́ tí wọ́n fún mi ní kí mùsùlùmí ọ̀nà church mi ò ní kí mùsùlùmí ọ̀nà traditionalist bẹ́ẹ̀ tó ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ wọ́n ti alẹ́kùn ṣùgbọ́n bá ń gbàgbọ́ bá ilẹ̀ lè tààrọ̀ fún nígbà ọlọ́mọkùnrin yìí dandan yàtọ̀ ẹ̀ wá yìí ní parí àfihàn ọlọ́run bí ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ìjọba ní Nàìjíríà ìjọba Tinubu ọlọ́run má jẹ́ ká ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adeleke lọ́sùn ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Oǹdó ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara abíọ́lọ́ fún yín ọlọ́run fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòyé tá a fi sẹ́tù wàhálà tó wà lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo owó tó ń gbogbo wa tán o bó a bá ní ọpariwo tó ọpariwo ìwọlú mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan jáde lọ ariwo yẹn ẹjá lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀gbọ́n ò kí àkápá gbogbo títí ìlú kan o onítùmọ̀ lójú wọn ọ̀tọ̀ làgbọ́yé táwọn ọgbọ́ ẹ̀sìn kan ni wọ́n ń gbé kiri o ẹjá síra wa lọ́kàn káfífẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò ní bọ̀ yìí àwọn náà gẹ̀gùn ní àjọ mójútó ni gbogbo olórí ibú tó bá jáde láàmú sọ pé olórí ibú ni àdèmọ́jà pẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn mọ̀ pé olórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wàá sí àṣekẹ́yìn ẹ lọ lò I need the third first political party kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ́ ń sìn àwọn náà ní àyè change ara wọn fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ̀tà bá ní third first political party tí ò sí kankan nù wọn níbẹ̀. wàhálà ayé yín ti bàjẹ́ Ọlọ́run mọ́tò tún dúró fún màálù imagine ọmọ irú ayé wo lélẹ̀ báyìí wọ Ọlọ́run torí Ọlọ́run irú kọ́ńtírì wo là ń gbé ẹjọ́ ṣe kọ́ńtírì màálù là ń gbé ní báyìí ẹ wo bí màálù ṣe dá ọdọ búlẹ̀. gómìnà ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà tàwa yìí náà ni tí ó pàṣẹ fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò wípé lójú ẹsẹ̀ báyìí o tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń da ẹran jẹ ní ìta gbangba tí wọ́n tẹ̀ ń ba èrè oko jẹ́ tí wọ́n fi àwọn màálù wọn jẹ àwọn ohun ọ̀gbìn at foresight lójú ẹsẹ̀ ẹ yìnbọn pa wọ́n ẹlẹ́rìí òun ẹnìkan ló máa sọ pé ẹlẹ́rìí òun ó wà ní ibì kan má kà sí etí gbọ̀nyìn lẹ́yìn tí gómìnà yẹn gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló wá di wípé àwọn Fúlàní ni wọ́n sọ pé ìrora dé bá wọn ìbànújẹ́ dé bá wọn wọ́n wá tún ránṣẹ́ padà sí gómìnà yẹn wípé kó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ wípé àwọn ò rò wípé irú eléyìí àwọn lè fi àyè gbà wípé kí ló dé tó ṣe máa parọ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kà fún yín Fulani group tackles Governor Muftwang over shoot on sight order. Fulani tackles Governor Muftwang over shoot on sight order. Mo sọ fún yín pé gómìnà yìí ti pa á láṣẹ wípé ẹnikẹ́ni tó tan mọ́ Fulani tó ń dẹran jẹ níta gbangba tẹ́ ẹ bá ti rí tó ń fi màálù rẹ̀ ba èrè oko jẹ́ tó ń ṣe ohun tí ò dáa tẹ́ ẹ bá ti gán ní rẹ̀ báyìí ẹ yìnbọn pa ni. Ẹ jẹ́ kí n kà á sí ti gbọ́ yín. A Fulani group, the Kauta Palo Alto Fulbe Association, has reacted to an order from Plateau State Governor Barrister Caleb Muftwang to security agency to shoot on sight anyone found destroying farmlands in any part of the state. Ohun tó gbìyànjú ni pé wọ́n gbìyànjú láti sọ ni pé àwọn ẹgbẹ́ Fúlàní yìí wọ́n ti fi èsì o sí àṣẹ tí gómìnà yìí pa fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ojú ẹsẹ̀ ní kẹ́ pa wọ́n tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́ níbikíbi ní ìpínlẹ̀ yẹn. Muftwang had, during a security meeting on Tuesday, given the order to security operatives not to spare any criminal element, especially those who invade farming communities, killing the people and destroying their means of livelihood. Ṣàmà sọ pé gómìnà yóò ṣe dáadáa ni. Gómìnà yìí sọ ti mọ̀ pé pàápàá jùlọ àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́ tí wọ́n ń da àwọn èèyàn láàmú tó jẹ́ wípé èrè oko yìí ètò ọ̀gbìn yìí ni wọ́n fi ń jẹun ni wọ́n fi ń mú un lọ sẹ́nu. Tẹ́yìn wá sọ wípé ẹ fẹ́ máa bà á jẹ́ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí wípé ó fi màálù ba èrè oko jẹ́ àbóyún àwọn èèyàn lẹ́nu ẹ yìnbọn pa lójú ẹsẹ̀. I stand to be corrected.
tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. ẹ jẹ́ n tẹ̀síwájú, mi ò ní jẹ́ kí fọ́nrán yìí pẹ́ rárá. Ohun tí mo fẹ́ dìmú ni mo fẹ́ dìmú, ohun tí mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú, mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú ní kíákíá. But in a statement on Wednesday morning signed by its national president, olórí àwọn ẹgbẹ́ Fúlàní yẹn ni o, Dr. Hussaini Bazoye, the Fulani group said the order by the governor was extreme and should be rescinded immediately as it has the potential of further escalating insecurity in the state. Wọ́n ní olórí àwọn Fúlàní yìí, president àwọn Fúlàní yìí ti sọ dímọ̀ wípé àṣẹ tí gómìnà yìí pa ó ti pọ̀ jù, ó ti lágbára jù, ìbá dára kó tètè ṣe kíní, ó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, ó tó pẹ́ jù pé ó lè fa ìjà láàrin ẹ̀yà méjì. Àwọn ní ẹ̀kí ń tẹ̀sán. Bazoye stated that the order for security operatives to shoot every destroyer of farmlands while remaining silent on ethnic militias who attack key areas and poison their cattle was a testament that the Plateau state government was not concerned about the lives of Fulani people in the state. In the statement, Bazoye made a strong appeal to Governor Mutual to reverse the order, urging him to ensure that all security directives and enforcement measures in the state are applied with strict fairness, justice, and equal treatment for all community without any form of bias or discrimination. Ọ̀rọ̀ tí yanjú ara rẹ̀. Wọ́n ní kí ló dé tí gómìnà yìí, kí ló dé tí ò ṣe mú ọ̀rọ̀ àwọn Fúlàní náà lókùnkúndùn bí wọ́n ṣe ń poison àwọn màálù àwọn náà, bí wọ́n ṣe ń kọlu àwọn Fúlàní darandaran, àwọn ọmọ kóòtù òjìrè. Torí ẹ̀ mo ṣe sọ wípé táwa náà bá lè ṣe àmúlò irúfẹ́ nǹkan wọ̀nyí, kó di wípé àwọn náà ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí wọn, kí ìbẹ̀rù bójú kó dé bá wọn, ìbẹ̀rù bójú dé bá wọn látàrí ohun tó ṣẹlẹ̀ yìí, ló fi wá di wípé àwọn náà ń wò wípé tábà ní ká fi àṣẹ yìí sílẹ̀ bẹ́ẹ̀ àwọn náà mọ̀ wípé àwọn jẹ̀bi, òkú àwọn á sùn lọ rẹ́kẹrẹ́kẹ́, nítorí àwọn Fúlàní yìí ni wọ́n máa ń fi màálù ba èrè oko jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa àwọn àgbẹ̀. Ṣé a máa sọ pé gómìnà Mútúwàndí yìí kò ṣe dáadáa ni? Ṣé a máa sọ pé gómìnà yìí kò gbé ìgbésẹ̀ tó tọ́? Ó máa níbi tó ti rìn dé kó tó di wípé ó gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, kó tó di wípé ó parúfẹ́ àṣẹ yìí. Ẹ wá rí bí àwọn èèyàn wọn ṣe ń jáde, olórí wọn ṣe ń jáde, àwọn Fúlàní ni ó, tí wọ́n sọ pé kí gómìnà yìí kó jọ kó bá wọn kó ọ̀rọ̀ yẹn jẹ padà, kó bá wọn yí àṣẹ yẹn padà. Ń pé eléyìí ó ṣeé ṣe kó escalate, kó di ìjà ìgboro, ó dẹ̀ ṣeé ṣe kó fa nǹkan míì tí wọn ò fẹ́ láàrin ìlú. Ìpè gómìnà yìí náà kò mú ọ̀rọ̀ àwọn Fúlàní bí wọ́n ṣe pa wọ́n, bí wọ́n ṣe mú àwọn màálù àwọn tí wọ́n fún wọn ní májèlé, kò mú lókùnkúndùn. Ẹ jọ̀ọ́, ta ni? Ẹ̀yin kọ́ ni ayálé ni? Ṣé ẹ̀yin kọ́ lẹ ti ọ̀hún rìn wá tẹ́ wá ń ba èrè oko wọn jẹ́ ní ìpínlẹ̀ yìí? Ṣé ibẹ̀ náà kọ́ lọ́ti lọ kọlu àwọn èèyàn kan ní ìgbà Easter ni, tí wọ́n ṣe àwọn èèyàn bó ṣe wù wọ́n lórúkọ à ń dá ẹran jẹ? Èmi á gbé fún gómìnà yìí o, màá sì rọ̀ pé ọ̀rọ̀ táwọn Fúlàní yìí sọ ó má yí àṣẹ yẹn padà, ó jẹ́ kó wà bẹ́ẹ̀, nítorí pé bó bá ṣì wà bẹ́ẹ̀ á sì máa ṣe kíni, á sì máa dá ìbẹ̀rù bójú sí wọn lágbádá. Eléyìí gangan ni mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ kóòtù òjìrè ká tún rí ẹ̀kọ́ kan tàbí ìkejì ká rí dìmú, nítorí pé táwọn gómìnà wa bá lè tún gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, tí àwọn ọba, tí àwọn olórí ìlú tí wọ́n bá lè gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, á ṣe pẹ́rẹ́, á tún jẹ́ kí àwọn arábí yìí máa bẹ̀rù àti mọ ibi tí wọ́n fẹ́ dá ẹran wọn jẹ sí. Nítorí ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀kan gbòógì ìṣòro tí a ní ọ̀rọ̀ àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá. Ń dẹ̀ bó jẹ́ kí àwọn tiwa náà tó bá lè ṣe àmúlò rẹ̀, ọ̀nà àbáyọ ti dé. Bí wọ́n ṣe rí wọn tí wọ́n dá ẹran jẹ àti màálù àti Fúlàní náà, kí wọ́n yìnbọn ṣe kíni, kí wọ́n yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀ ní kíákíá. Tí wọ́n bá lè máa ṣerú eléyìí, ọ̀nà àbáyọ á dé. Àwọn náà gbọ́ mọ̀ pé táwọn bá ṣe lé ikú dé. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Olóyè Sunday Igboho náà ń gbìyànjú tiẹ̀. Ìbà Gani Adams à ń retí yín. Tí àwọn méjèèjì bá lè fi ọwọ́ sowọ́pọ̀, tí irú àṣẹ yìí bá tẹ̀ jáde sí àwọn ará bíi, ẹ rí wípé àwọn gan mọ̀ wípé àwọn eléyìí wọn ò mú ní ṣeréṣeré mọ́ o. Ìyẹn kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó jẹ́ latest ọ̀rọ̀ ni, tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ rí nǹkan tàbí ìkejì dì mọ́. Ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ń lọ nílẹ̀ kóòtù àjíire. Ọ̀rọ̀ wọn Fúlàní yìí gbọ́dọ̀ lajúlẹ̀. Láìpẹ́ la gbọ́ wípé wọ́n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n tún lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́, wọ́n yìnbọn pa igbákejì ilé ẹ̀kọ́ náà, igbákejì adarí ilé ẹ̀kọ́ náà, wọ́n yìnbọn sí wọn. Ẹ wo ọ̀rọ̀ yìí ò ṣe é dúró wò mọ́ o.
ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín káríkárí ó lè dé gbogbo ibi tó yẹ kó dé. Tá a bá lè tẹ̀lé irúfẹ́ ìgbésẹ̀ yìí, shoot on sight tí gómìnà yìí pa láṣẹ pé Fúlàní tó bá ti ń dẹran jẹ níta gbangba kó máa yìnbọn pa, tó wá mú kí àwọn Fúlàní máa bẹ̀bẹ̀ lásìkò yìí. Táwa náà bá lè ṣàmúlò rẹ̀, báwo lẹ̀yin ṣe rí sí? Ṣó máa dàbí kò ní dà? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ẹni yìí tó sọ̀rọ̀ tó ní ìtumọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo kí ojúlówó ọmọ kóòtù òjíire o káàkiri gbogbo àgbáyé. Ẹ ní ṣìrìn, ẹ ní ṣìṣe, ẹ ní ṣìjẹ, láṣẹ Olódùmarè ẹ ní ṣìmú o. Oore ọ̀fẹ́ Ọlọ́run àjẹjẹ tán yóò wọlé ayé yín yóò fi gbù. Torí àwọn bàbá wa sọ wípé ojú kì í tiná yóò ní tìyìn. Àwọn àgbà àjọ wọn àná ní pé ìwé mímọ́ ni náà tẹ̀ ti sọ. Wọ́n lẹ́ni bá fẹ́ rere Jerusalem yóò ṣe rere. Jerusalem títí wá rèé. Gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá tẹ̀ ń làkàkà kí Jerusalem títí wá ọmọ wọgbó, káwọn àtọ̀húnrìn wá ọmọ di oní nǹkan mọ́ wa lọ́wọ́. Ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o. Káàkiri gbogbo àgbáyé ni mo fi kéyìn. Mo kéyìn tológun, mo kéyìn tẹlẹ́ṣọ̀, mo kéyìn tọmọlúàbí. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí. Lóòótọ́ ọmọlúàbí ni wá, ṣùgbọ́n ní ìkórìtà tá a wà yìí mo ti ń pariwo ẹ̀ tipẹ́. Ọmọlúàbí yẹn ń da ìyà jẹ wá, ó ń sọ wá di ẹrú lọ díẹ̀díẹ̀, ó ń sọ wá di aláìmọ̀ọ́ṣe, ó dẹ̀ mú ká máa sọ ogún yìí ní àwọn bàbá wa nù, ohun tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa, ó dẹ̀ mú kí àjòjì kó máa jẹ gàba lé wa lórí. Ọmọlúàbí bí a torí pé kì í lọ́tì jẹ ní ọmọlúàbí ni ó ń mú wa wọnú igbó lọ. Lọ́mọlúàbí tá à ń pariwo pé ọmọlúàbí ni wá, ọmọlúàbí tá à ń lò lóde òní ó gbọ́n tó dára dànù lọ́wọ́ wa, kò jẹ́ kẹ́nu wa ó tòkè, kò jẹ́ ká lè dápàṣẹ lórí nǹkan ìní tí àwọn bàbá wa jogún fún wa. Ẹ ṣe jẹ́ ká sun oorun tí ọmọlúàbí ń sùn. Ṣé irú ọmọlúàbí la máa jókòó tì tí Fúlàní ó gba gbogbo ohun tó jẹ́ ohun ìní wa lọ́wọ́ wa? Kẹ́rẹ́kẹ́rẹ́ imú ẹlẹ́dẹ̀ tí ń wọgbà kẹ́rẹ́kẹ́rẹ́ Yorùbá ti ń dẹrú, tàbí kí n sọ pé a ti dẹrú. Ọ̀nà àti bọ́ lókù tá à ń wá, tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tí ò fọwọ́ sí. Ọ̀nà àti kúrò lóko ẹrú, torí tẹ̀yìn kan máa sọ fún yín pé Yorùbá ò tí ì sí lóko ẹrú, onítọ̀hún tàn wá ni. Ọ̀nà àti kúrò lóko ẹrú tí àwa tòde òní ń wá àtàwọn bàbá kan, ṣùgbọ́n majority of the Yorùbá leaders wọ́n ní kò tí ì takòkò kí ìran Yorùbá ó kúrò lóko ẹrú. Ìyà tá à ń jẹ lọ́wọ́ àwọn Fúlàní tá a sọ pé ó ti tó àjẹyà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fi sọ wípé ìyà yẹn ni kẹjẹ ká máa jẹ. Wọ́n máa ń kọrin, bàbá wa Ṣẹ́gun Adéwálé òun náà kọ fún wa pé káṣá máa forí tì í, ká máa nítẹ́ lọ́rùn nínú ìyà, pé ìgbà tó bá yá a ó rèrè jẹ. Àwọn bàbá tó forí tì lánàá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú, wọn rèrè jẹ ká tó lọ. Olómú mi béèrè ìbéèrè yìí láàárọ̀ yìí lọ́wọ́ ẹ̀yin bàbá, ẹ̀yin aṣíwájú ilẹ̀ Yorùbá, ẹ̀yin èèkàn ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin tọ́lọ́run ọba mi gbé ayé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ ní sáà tá a wà yìí, ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ, ẹ̀yin gómìnà, ẹ̀yin senators, ẹ̀yin minister, ẹ̀yin ambassadors, all the Yorùbá leaders, pé ẹ̀ṣẹ̀ wo gangan ní Yorùbá ṣẹ̀ yìí tó fi difficult fún yín láti yọ ìran Yorùbá kúrò nínú ìgbèkùn? The majority of you know pé ìran Yorùbá wà nínú ìgbèkùn. Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yìí? Oní ẹni mo ní kí n tó wá béèrè. Ẹ mọ̀ pé tójú bàbá Èkìtì ò bá rí kì í sọ ohun tó nǹkan míì ti ń gbomi lójú ọmọ ènìyàn lójú Yorùbá. Ṣùgbọ́n tẹ́yìn bàbá wa rí gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣe kíní is normal, tẹ́yìn gan dẹ̀ mọ̀ pé kò normal. Ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yìí tó fi wá lé, tó fi ṣòro fún yín láti sọ òdodo ọ̀rọ̀, tó fi ṣòro fún yín láti act as a leader in Yorùbá land, tó fi ṣòro fún yín láti yọ Yorùbá kó nínú ìgbèkùn, tó fi ṣòro fún yín láti kọ ìyà fún ìran Yorùbá, tó dẹ̀ ń fún àwọn ọmọ àjòjì lórí ọ̀fẹ́ láti máa fi Yorùbá ṣe káràkátà káàkiri gbogbo àgbáyé, tó ń sọ Yorùbá di ìjẹ́. Yorùbá lókù tí wọ́n ń jẹ tí wọ́n mú. Yorùbá ti wá di ìjẹ lé wọn lọ́wọ́ torí pé wọ́n ti rí pé ìgbé ayé tí Yorùbá ń gbé, ìyà tí Fúlàní fi ń jẹ Yorùbá, ìṣekúpani tí Fúlàní ṣe nílẹ̀ Yorùbá, ó ń dàbí pé ó ń dùn mọ́ àwọn bàbá wa àtàwọn tó jẹ́ olórí wa, ó dùn mọ́ wọn nù. Kí lẹ̀ ṣe Yorùbá? Ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ lénìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ojúmọ́. Mo kí yín lórúkọ bàbá Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀,
bàbá tó ṣojú tó ṣẹ̀yìn tó dúró ní ìdí òtítọ́ tó ní títí Olódùmarè máa fi gbẹ̀mí lẹ́nu ohun ìdí òtítọ́ àti ìdí ìtẹ̀síwájú ìran Yorùbá lọ́wọ́ wa. mo máa tún kí n lórúkọ lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kàkà kí Olódùmarè ẹni tá à ń tì sí bó ti ń tira ẹ̀ sọ́nà òun náà dìde ó jà fitafita. inú mi dùn nínú interview tí bàbá wa Olúgbọ́n ṣe ó ní ṣe ló yẹ kí àwọn kan ti Sunday Ìgbòho lẹ́yìn torí Yorùbá ló dìde fún. kábíyèsí gbọ́n ló sọ bẹ́ẹ̀ pé ṣe ló yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti Sunday Ìgbòho lẹ́yìn nítorí pé ìran Yorùbá ló dìde fún. kàkà bẹ́ẹ̀ àtìlẹ́yìn tó yẹ kọ́ ọmọ Adéyẹmọ rí ń gbà yẹn lọ́wọ́ àárí ìlú tẹ́yìn bàbá wa ń dùn náà ni pé ìyà tí ìran Yorùbá ń jẹ ó ń dùn mọ́ yín nú. mo forúkọ àwọn náà kí yín. bàbá tó lọ kọ́ bá títì á yí yín lọ́kàn padà. ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa yí yín lọ́kàn padà láti ṣe ohun tó tọ́ fún ìran yín. Ọlọ́run tó láyé àti ọ̀run tó jogún ilẹ̀ yìí fún àwọn baba ńlá baba wa á yí yín lọ́kàn padà láti ṣe ohun tó tọ́ fún ìran yín. tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ Yorùbá náà ni Ọlọ́run á kó sí yín nínú á lè jẹ́ kẹ́ ẹ dáríjì ìran yín. mo ti kọ́ ní Orlando fún yín. orin Orlando yọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá wa ẹ fi ṣọ̀dọ́ ni ẹ fi ṣèwé ni ẹ fi lògbà ni pé torí ọ̀pọ̀ ènìyàn la ṣe dá ẹ lọ́lá torí tálákà lọ́lọ́run ọba mi ṣe ń bùkún ẹ ó ní má fọlápọ́n máa láìní lójú torí mẹ̀kúnnù lọ́lọ́run ọba mi ṣe yọ̀ǹda ipò tẹ́ ẹ wáyé fún yín sà. ẹ rántí ọ̀pọ̀ nínú àwọn tẹ́ tá a jọ bí yín tó gbọ́n jù yín lọ tó mọ̀wé jù yín lọ wọn sí láyé mọ́ ọ̀pọ̀ nínú wọn ò dúró gborúkọ ọ̀pọ̀ tẹ́ ẹ jọ kàwé tẹ́ ẹ mọ̀ pé igi ìwé rèé igi ọgbọ́n rèé àwọn dàlẹ́ nìyí àti wá wọn àrí wọn mọ́ wọn ti lọ tọ́lọ́run bá lè fún yín lórí ọ̀fẹ́ tẹ́ ẹ wà ní ipò lẹ́ni tí wọ́n dẹ̀ ń pọ́n ìran yín lójú tẹ́ ẹ dẹ̀ ṣe bí pé ẹ gbọ́ pé kò kàn yín. special announcement tí àwa mọ̀ pé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ Fúlàní has take over all the Yorùbá land ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ mọ̀ torí kò síbi tá a dé ní ilẹ̀ Yorùbá lẹ́ni tí ẹ rí ọwọ́jà Fúlàní bẹ̀ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń rìn kiri mi ò ní dárúkọ ọ̀nà yẹn alódìdí more than 2 hours tani àwọn Fúlàní mọ̀ ọmọ kan dá màálù sójú ọ̀nà ní Èkìtì wa yìí ni o wọ́n ní ọmọ dá màálù sójú ọ̀nà tí ò dẹ̀ sẹ́ni tó máa mú wọn àwọn ọlọ́pàá tó ṣe gàràgàrà lọ́bẹ̀ gàràgàrà tó ṣe lọ́nà náà ṣe padà nání ká mú sùúrù lójú ọ̀nà tí mọ́tò ń rìn ni o lójú ọ̀nà tó bí sí dáadáa ni ó jẹ́ kan nínú ọ̀nà téèyàn lè gbà wọlé sẹ́kìtì téèyàn lè gbà jáde síta wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ dá màálù àwọn màálù yẹn wá sùn sójú ọ̀nà òun náà dẹ̀ jókòó lẹ́bàá títí ń bẹ okoto òkúta mẹ́ta mẹ́bí ọ̀hún ṣe ń jẹ tó fẹ́ jẹ ni o. Fúlàní gbégbé ayé ta ní ọ̀mú mi nílẹ̀ Yorùbá Fúlàní lójoojúmọ́ ni Fúlàní jí ọmọ Yorùbá gbé bọ́dà mi kan sọ sítórì kan pé òun gbéra láti Èkó ní aago 9 òru ló padà wọ Àkúrẹ́ onímọ̀tò yẹn ń bàjẹ́ díẹ̀díẹ̀ onígbà tó débì kan dírẹ́bà gan sá lọ làwọn ará bíbá ìbá jáde síta not know pé dírẹ́bà yẹn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní they not turn kidnappings to a business in Yorùbá land. a ti rí àwọn ọmọ Yorùbá tó ti kò lábò pẹ̀lú àwọn Fúlàní tó ń jiyàn gbé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn bàbá wa ìdẹ́ ìmọ̀ ẹ wá gàgùn lálẹ́ lórí ẹ̀ṣẹ́ bí pé kò kàn yín. The Fulani has dominated the Yorùbá land. lórí àkàtà tí mo wà yìí lẹ́yìn ẹ̀ lánàá òní ò fún mi lórí ọ̀fẹ́ láti ṣe program lọ́wọ́ alẹ́ abẹ̀rẹ̀ sí ń lé wọn bẹ̀ ni òní mo fi ń pariwo pé gbogbo ẹ̀yin tí àpáta tí òkè bá wà lẹ́yìn ilé ọ̀dọ̀ yín dàbí nílùú yín ẹ lọ máa yẹ bẹ̀ wò níbẹ̀ náà ń kó ohun èlò ìjà wọn ohun èlò oró tó fẹ́ fi ṣe ìran Yorùbá ní ṣùtásí ṣé àwọn bàbá wa láwọn ọmọ ní tí wọ́n bá ń pọ̀ ọmọ Yorùbá tí wọ́n jí ọmọ Yorùbá gbé ẹ̀ ní rí kí àwọn bàbá wọn ní nọ́ọ̀tì kó sọ ọ̀rọ̀ ẹyọ kan ẹ̀yin bàbá wa dẹ̀ dákẹ́ ẹ̀ ń gbégbé ayé ẹrú lórí ilẹ̀ bàbá yín ó yẹ ká bi yín léèrè pé ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yín ó yẹ ká bi yín léèrè àwọn àbí àwọn bàbá àná ohun tó yẹ ká ṣe fún yín tí wọn ò ṣe fún yín lẹ́yìn yarọ́ lórí àwọn tòde òní tí yóò Fúlàní dẹ̀ ń dorí Yorùbá kodò tẹ̀dẹ̀ dákẹ́ tẹ̀dẹ̀ ń wòran torí èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé eku òkè bí eku nílẹ̀ Yorùbá èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé ọmọ ènìyàn gẹ́ òfò bí ọmọ ènìyàn ẹ má bínú kọ́ ló wọlé adáwọ̀ yín bàbá mi Fatai Jimoh ojú òní tì yín ìrìn olóṣèlú tẹ̀ ẹ́ kiri ó jẹ́ ká mọ̀ pé ẹ mọ nǹkan tí ìran Yorùbá ń là kọjá ló jẹ́ kéèmí lè fọwọ́ sọ̀yà pé ìwà ìkà lẹ̀ ń wù fún ìran kóòtù òjìrè olóṣèlú ká máa ti ìlú kan bọ́ sí ìlú kan security tó máa kólé lẹ́yìn á ju 20 lọ kí ló dé dẹ́bi kó security lẹ́yìn ìlú yìí la wà
ní 1979 tí wọn ò lè fi bàtà fáwa. àwọn olóṣèlú ìgbà yẹn wọn kó security rìn bẹ́yìn ṣe kò ní lóde ní in 83 the same thing. kámú 33 yẹ kúrò èyí tí Babangida gan dànù wọn kó àwọn security lẹ́yìn bí èyí ṣe ń kó lẹ́yìn lẹ́nìí. ẹ rí bí lọ́ọ̀sì bíi mẹ́rin márùn níwájú wọn bí lọ́ọ̀sì bíi márùn mẹ́fà máa wà lẹ́yìn. ìyẹn ni pé ẹ̀yin gan mọ̀ pé ara okùn ara òru ẹ̀dí yẹ ẹ̀dẹ̀dẹ́gẹ̀dẹ̀ ń wòran as a leader. mo ti ń sọ tipẹ́ o mo ti ń sọ tipẹ́ ọba tó bá jáde síta tó ń gbayì ìlú ẹ̀kún fọ́fọ́ ni o àlàáfíà wà ní ìlú tó wà ní o níjọ́ tí ìlú bá ti tú ni iyọ̀ ọba lọ lára ẹni tó wà lórí àpèrè níjọ́ tí ìlú tó jọba lé lórí bá ti tú níjọ́ yẹn náà ni kò sí ìkẹtàn pẹ̀lú ọba mọ́ níjọ́ tẹ́ ẹ bá ti àláwọ̀ àwọn Fúlàní kan máa kọ̀ntínú báyìí tó bá ti pẹ́ tẹ́tẹ́ pa ọmọ Yorùbá wọn á gba agbára lọ́wọ́ yín agbára tó wà lọ́wọ́ yín lónìí tí ẹ kọ̀ tẹ́ ẹ lò ṣùgbọ́n tágbára bá wà lọ́wọ́ Fúlàní wọ́n ń lò lérí ọmọ Yorùbá bí ẹ ti wà lórí ipò agbára lẹ́nìí tẹ́ ẹ ń pera yín ní gómìnà tẹ́ ẹ ń pera yín ní sẹ́nẹ́tọ̀ tẹ́ ẹ ń pera yín ní rẹ́ẹ̀p àwọn Fúlàní sì ń lo agbára lérí Yorùbá ráìsì lẹ́yìn máa ń pín kiri òróró lẹ́ máa ń pín kiri àti 30,000 ẹ ti wá sọ ìran Yorùbá di jẹun kó kú nígbà tá a lálàáfíà tẹ́ ẹ̀ ń fún wa ní ráìsì ẹni tí ò lálàáfíà tẹ́ ẹ̀ ń fún lóúnjẹ